Kò ní pẹ́ kò ní jìnnà tí àbádòfin lórí ètò ìdìbò yóò fi parí. Ọpẹyẹmi Bamidele. Olórí ọmọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà Ọpẹyẹmi Bamidele tó ń ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn Èkìtì ti sọ láìpẹ́ yìí pé àbádòfin ètò ìdìbò ọdún 2022 tó ń lọ lọ́wọ́ yóò parí ní oṣù kejìlá ọdún yìí, tó sì fi dáwọn ọmọ orílẹ̀-èdè yìí lójú pé òun ni àwọn yóò lò fún ìdìbò àpapọ̀ ọdún 2027. Àmọ́ṣá ẹgbẹ́ òṣèlú African Democratic Party ti wá kọ̀rọ̀ ojú sí àbádòfin ọ̀hún. Ó ní ọ̀nà tíjọba tiwantiwa yóò fi bàjẹ́ ni kí ẹgbẹ́ ètò ìdìbò tó yẹ kó wáyé ní ọdún 2027 wá sí oṣù kọkànlá ọdún 2026 nítorí ó lè dí ìṣèjọba lọ́wọ́. Bámidélé ṣàlàyé wípé ìdí tí ìṣèjọba Muhammadu Buhari kò ṣe buwọ́lu àbádòfin ọ̀hún ni pé ó pẹ́ kí ó tó dórí tábìlì rẹ̀. Eléyìí ló sọ nínú àtẹ̀jáde kan lẹ́yìn tí ààrẹ ilé Godswill Akpabio ka ẹ̀bẹ̀ ààrẹ Tinubu láti fi ọ̀jọ̀gbọ́n àmúpìtàn Joas ṣe alága ètò ìdìbò INEC lórílẹ̀‐èdè yìí. Ààrẹ Tinubu ló ti fa àmúpìtàn kalẹ̀ níbi ìpàdé àwọn tó ń rí sí ètò ìṣèjọba orílẹ̀‐èdè yìí tí wọ́n ṣe nílùú Àbújá lẹ́yìn tí ọ̀jọ̀gbọ́n Yakub Mahmood kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé alukoro fún ẹgbẹ́ ADC Bọ́lájí Abdullahi kọ ló ti sọ pé àbádòfin yìí yóò ṣàkùdé fún ètò ìpolongo ìbò, ìgbà tí ó yẹ kí ẹni tí wọ́n fìbò yàn lò lọ́fíìsì, àti pé yóò jẹ́ kí ètò ìṣèjọba mẹ́hẹ lórílẹ̀‐èdè yìí. Ẹgbẹ́ ADC ti wá rọ àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin láti jọ̀ọ́ jàre kí wọ́n yí àbá náà dà sígbó.